gbọ́ nǹkan tí Alhaji Wasiu Alabi Pasuma ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ dáadáa. Ṣé ẹ gbọ́ báyìí? Ṣé ẹ ti gbọ́ báyìí? Ẹ̀yin ọlọ̀tẹ̀, ibo lẹ wá fẹ́ wá fojú sí báyìí? Níbo lẹ wá fẹ́ wá fojú sí báyìí o? Àkọ́kọ́ náà ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí ọpẹ́ tọ́ sí. Gbogbo ẹni tọ́pẹ́ tọ́ sí la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n ó ṣeé ṣe ká má lè dárúkọ gbogbo wọn pátápátá. Ṣùgbọ́n mi ní ṣaláì má dárúkọ General Kollington Àyìnlá Kébé Kwara. Bàbá, ẹ túbọ̀ pẹ́ fún wa, ẹ túbọ̀ pẹ́ fún wa, àtúbọ̀ rí yín pẹ́pẹ́pẹ́pẹ́, torí pẹ́pẹ́ lowó máa ń ṣarọ́, àtẹ̀pẹ́ báyìí ni ẹsẹ̀ máa ń tẹ ọ̀nà. Ẹ túbọ̀ pẹ́ fún wa o, àtúbọ̀ rí yín pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ ṣeun ní dìde tẹ dìde sínú ọ̀rọ̀ yìí. Mayegun the general Mayegun number 1 of Yoruba land, King Wasiu Ayinde Marshal Anífowóṣe. Bàbá, ẹ ṣe kò jù báyìí náà lọ. Ohun tó ń fi àgbà ṣe náà délé yìí. Bí ọ̀gá ńlá ṣe jàbúrò sẹ́yìn ni kọ́rẹ́nsì náà tún jàbúrò sí ọ̀gá ńlá. Gbogbo wa láyé àárín ni gbogbo wa wà. Bàbá Mayegun, olóòtú ọmọọba of Ìjẹ̀bú land of Akílẹ̀ Ìjẹ̀bú. Bàbá, ẹ ṣé o. Ẹ ṣeun púpọ̀ 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 púpọ̀. Adé orí ọ̀kín kò lè ṣíbọ láéláé. Àánú mo rí gbà adé orí ọ̀kín. Bàbá, ẹ ṣeun pé ẹ tètè dá sínú ọ̀rọ̀ yìí tẹ́ ẹ jẹ́ kọ́rọ̀ yìí ti bọ́lẹ̀. Ọpẹ́ gangan ló yẹ yín. A dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo àwọn ọmọ Yorùbá ń dúpẹ́, gbogbo Nàìjíríà ń dúpẹ́, àgbáyé ló dúpẹ́ lọ́wọ́ yín. Ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí. Ẹ̀yin ọlọ̀tẹ̀, ṣe bẹ́ẹ̀ wá gbọ́? Ṣé ẹ gbọ́? Ọ̀gá ńlá ní nǹkan tẹ́ fẹ́ gbọ́ ẹ lè gbọ́. Ọ̀rọ̀ ti parí. Ṣẹ́rọ̀ ọ̀gá ńlá wọ́n tún bẹ̀bẹ̀ pé kẹjọ àti fáǹsì àwọn, àti fáǹsì kọ́rẹ́nsì, àti fáǹsì ọ̀gá ńlá, àpèsè ọ̀la fáǹsì, ọ̀gá ńlá fáǹsì, wọ́n tún bẹ̀bẹ̀. Ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, tí èèyàn méjì bá ń jà, ó tó ló yẹ kí ẹnì kẹta ìkẹrin àtàwọn tó bá kù máa ṣe. Ọjọ́ wo la fẹ́ bọ́ nínú gbogbo ilé? Gbogbo nǹkan tó yẹ tó kan gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa. Ṣe yẹn. Òṣèré méjì tí ń jà, àfi ká dá ogun sí wọn láàrin. Ẹ̀yin kan náà lẹ máa gbé fọ́tò wọn pé a ò mọ̀ kó máa lọ, lẹ́ni tó kù tẹ́ máa ló kú. Òun nìyẹn sì ń bàbá wa Ṣàṣolúmọ, bàbá 101, wọ́n ti dágbére fáyé báyìí. Ẹ jọ̀ọ́, mélòó ló post bàbá yìí nínú yín? Ẹ̀yin oníwà ìbàjẹ́ yìí, mélòó ló gbé bàbá yìí sórí ayélujára pé ìkan nínú àwọn hero wa lọ́lọ́ yìí, tìwọ́jú wá já àwọn ọmọ ọlọ́mọ, àwọn táyé ń rí tínú dùn, tí wọ́n ń dùn aráyé nú, ẹ máa gbé fọ́tò wọn, ẹni wọ́n ti kú. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ibi láyé kò ní bára rẹ̀ lọ. Ifá yẹn ti sọ bẹ́ẹ̀, yóò san kò ní ṣàìsàn, á béèrè kò ní ṣàìbéèrè. Gbogbo nǹkan tó kálukú bá ṣe láyé, ayé náà ló ti máa gbà. Ohun tó bá ń ṣe lọ́run ló máa lọ ráì ṣe lọ́run. Ẹni tó máa jìyà látayé ló ti máa jìyà tó fi máa dálù kíámọ̀, bí ọ̀rọ̀ àwọn mùsùlùmí. Ẹ wo, mo èyí tó ń padà ń bọ̀ lórí awuyewuye ọ̀rọ̀ ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn ìṣẹ̀ṣe, ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn kìrìsìtẹ́nì. Mo ń padà ń bọ̀, mo tún máa wá sọ nǹkan kan lórí ẹ̀ fún gbogbo wa tájọ máa tún gbọ́, ká mọ̀ pé bá ti wùn kẹ́ni bí pọ̀ tó láyé, ẹni rere kò ní ṣaláì má sí. Ọ̀gá ńlá, mo kí yín dáadáa. Ẹ kú ọgbọ́n, ẹ kú ìmọ̀, ẹ kú òye, ẹ kú ìfọ́mọ ènìyàn ṣe làgbà máa ń gbà. Ohun tẹ́ ti ń sọ láti ilẹ̀ ni pé ilé tí ẹ kọ́ ní kọ́rẹ́nsì kò ní wó, kò dẹ̀ ní wó náà. Bá ti wùn kí kọ́rẹ́nsì náà máa ga tó, ẹ̀yin náà ẹ̀ ní takú sójú kan, ẹ máa túbọ̀ máa ga sí ni. Èmi náà ga o, gbogbo ẹ̀yin onínú dúdùn ọlọ́rẹ, gbogbo oníkálukú wa la máa ga. Eléyìí mo ti ní kí n tún mú wá fún yín.
ká tún jọ tún wò ká rí i pé téèyàn méjì mẹ́ta bá ń jà àwa tá a kù bá a ṣe máa parí ẹ̀ ló yẹ ká máa lé o. Lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa Kollington, mo kí bàbá wa K1 The Ultimate, ọ̀gá ńlá, mo kí Àpèsìn ẹ̀yin náà, mo kí ẹ̀yin náà bákan náà, bàbá Honorable, mo dẹ̀ kí ẹ̀yin ọ̀gá ńlá fans